kéèyàn mú èrè tí a ti jẹun tó wá padà wá dàbí tí èdè àìyedè wá ṣẹlẹ̀ lásìkò yìí pápá tó ṣe láàrin wọn àti Arẹ́gbẹ́ṣọlá kí lè rí sí irú ìyàwó ni Arẹ́gbẹ́ṣọlá lọ́dọ̀ tẹ̀yìn. ṣé mọ̀ nǹkan tí question tẹ̀ ń béèrè wọn bẹ́ẹ̀ ni pé ẹ ti ní ìnìmí wá láti lé ní but it's okay sharing nǹkan tẹ̀mí try láti sọ fún yín ṣe bẹ́ẹ̀ ka story Jesus and Judas Iscariot tá a bá pe Arẹ́gbẹ́ṣọlá ní Judas kò tí ì pọ̀ ju Judasi. bẹ́ẹ̀ ni sá because ó di commissioner nílùú onílùú which is Lagos State ṣé mọ̀ pé fíríjì àti AC ló ń tún ṣe káàkiri tẹ́lẹ̀ kò yàtọ̀ sí lẹ̀dílẹ̀dí àwọn táwọn ibo ṣe sóbàtà yín lójú yẹn lọ àwọn onígbà ẹ̀sà fíríjì náà ni fíríjì and refrigerator so wọ́n gbé padà wọ́n wẹ̀ wọ́n yọ ẹlẹ́dẹ̀ kúrò ní Lagos State wọ́n fi ṣe commissioner wọ́n tún fowó Lagos State wọ́n tún kó sí lápò kó lọ fi contest fún governor owó tí kíta ní bàbá Arẹ́gbẹ́ṣọlá lọ́bìnrin bàbá ẹ̀ lọ́bìnrin bí wọ́n ní fọ́tò bàbá ẹ̀ sí ní ọ́fíìsì náà so àwọn ọmọ wọ̀nyí àwọn èèyàn wọ̀nyí wọ́n ti bàjẹ́ kó tó kúrò nílé ó lọ́wọ́ àwọn ṣọ́ba lọ́wọ́ àwọn Bode George àwọn kìnìún wọn ṣé báwọn gọ́vùnà wọ̀nyẹn náà nìyẹn sí so then Arẹ́gbẹ́ṣọlá tó yàpá yìí ó máa jẹ gbá ó máa ṣe kí ni ó máa jẹ gbá you cannot eat your cake and have it ẹnì yìí ló gbé ẹ ṣe gọ́vùnà ẹnì yìí náà ló tún pẹ́ńsọ̀ ẹ̀dá for minister ẹnì yìí náà ló ṣe wo kí ló tún kù kí ló tún fẹ́ tó àìsàn bá rìtáyà ń sìn pẹ̀lú iyì kò ní dàbọ̀ tí kan tó ẹni tó bá ló máa tẹ́ sórí ẹni tó lòun ìyàwó òun tètè ṣe bẹ̀ tó bínú tó bá délé ní òun ò ní ẹni tí tó bá ṣe ilé ìwọ̀n jẹ òun ti fẹ́ lọ sùn bọ̀ tó ń ṣe fẹ́ lọ ra súyà ṣùgbọ́n tó máa fi dé bus stop tó fẹ́ lọ ra súyà wọn kò mọ́ roka driving license ẹ̀ wà ń lé gbogbo àdéhùn.